Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Then the message boy. Stop. 4-0. My team. Go. No, I need the handball. Ọmọ bí ni tóbi o. Ọbẹ̀ tóbi pa ni. Captain yẹn tó la. Hello, ẹjọ́ tó lọ́wọ́. Àwọn afẹ́sì ni àwọn afẹ́sì. Hello, ẹ̀fọ́ ìnáwó àpá ẹ̀kọ́. Òmùlẹ̀mú èyí bá. Òmùlẹ̀mú. Hello. Everybody to watch this play. Majora friendly match. Anybody and they take 22. Gbogbo apata na ma play. So so taba sọ pé èyàn àwọn mọ́kànlá yìí ló kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀. Anybody ma feel pé ó yá kíní kan kò sí àmú bẹ̀. Gbogbo ala ma play. Gbogbo ìta sọ yẹn náà. Gbogbo ìta sọ yẹn máa nà wá wọ́n máa ṣe kíní kan. Àwọn náà ń ṣe mùtú àdẹ́pọ̀. So ti so ẹ̀yẹ ká ní ẹ̀kọ́ ẹ̀ka bẹ̀rẹ̀. Ẹ̀yẹ coach team manager wẹ̀ lọ́sì lẹ́ máa gbọ́. Àwọn bìbí àdúrà láàrin wa o. Wọ́n ti ń gbọ́ tactics wa báyìí. Wọ́n ní ìkó ìjẹ̀bú bọ́ sẹ́yìn báyìí. Number 2. Apàṣẹ ìyàtọ̀ ọmọ máa kọ́ lẹ́yìn o. Ẹjọ́ jẹ́ máa kọ́. Number 3. Spider. Number 4. Sake. Ẹjẹ́ kẹ́lẹ́ yà mí yọ. Wọ́n ti lé ní bẹ̀rẹ̀ gbẹ́gbẹ́ ẹ̀yìn ẹgbẹ́ ìgbẹ́ Number 8. Lẹ́nu Ṣọ́ládé. Oya go. Number 9 Sọ́nù. Number 10.
Oh yeah, boss level. Oh yeah. Let's go. Hey. Hello. Paparazzi ẹja wá sẹ́yìn. Paparazzi go back. Gbogbo wọn ní everybody. Go back go ya fún fiction náà. Oya mọ fi. Oya ti oya. Oya Ẹja sísẹ́yìn náà, ẹja sísẹ́yìn. That's enough. Thank you. Well, let's go. Every other person you can come over here. Ijebu. That made them out. I'm sure they can read you. They shall go far. Boy, ẹjọ́ lórí fíìlì ẹjọ́. Babaja. Babaja múra lọ́wọ́.
Thanks for watching this video. Don't forget to click the subscribe button, kindly comment and share. Thank you, Boya TV. In the mighty name of Jesus, you are blessed. You are favored. A new chapter that will introduce joyful laughter has opened in your life today. In the mighty name of Jesus.